káyé gbọ́ ní ìròyìn. ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. ẹ kú dédé àsìkò yìí ojú gbogbo tí a ti ń gbọ́ mi ìròyìn káyé gbọ́ ni mo mú wá fún yín láti kàn ní Jíkí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ní ìpínlẹ̀ Èkó, wọ́n mú ọkùnrin kan tó fipá bá ọmọdé kan ní àjọṣepọ̀ tó sì tún ṣẹ́yún fún un. Onílé ìgbafẹ́ kan ní ìpínlẹ̀ Imo ti wà ní agodo àwọn ọlọ́pàá nítorí wọ́n fìyà jẹ ẹnìkan títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Ènìyàn 22 lórí kó yọ lọ́wọ́ ikú òjijì níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní Másọ̀sẹ̀ Ìkòwò sí Ìbàdàn. Àwọn ọlọ́pàá ti mú àwọn afurasí adigunjalè 11 ní ìpínlẹ̀ Rivers. Àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn gbẹ̀mí fìjìláńtì kan. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn, ẹ jẹ́ kí a dókè lọ́wọ́ fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntún aréde pàkó yí bàbá màgánà, àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jíkí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1 347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jíkí Alára rédíò. a máa retí yín o. Prison 24 TV Jíkí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jíkí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ní ìpínlẹ̀ Èkó, wọ́n mú ọkùnrin kan tó fipá bá ọmọdé ní àjọṣepọ̀ tí ó sì tún ṣẹ́yún fún un. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó ti mú ọkùnrin kan ẹni ọdún 56 tí wọ́n pè ní Fred fún ẹ̀sùn pé ó fipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún 15 ní Ìfàkọ̀, Gbàgádà ní ìpínlẹ̀ Èkó. Afurasí náà ni wọ́n ní ó ti ń ṣe pẹ̀tọ́ pẹ̀lú ọmọdébìnrin yìí láti ọdún 2 sẹ́yìn. Wọ́n ní Fred ló ti fún ọmọdébìnrin náà lóyún lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó sì ṣẹ́ àwọn oyún náà. Ìṣe yìí ni ó lọ́wọ́ alágbàtọ́ ọmọ yìí nínú tí wọ́n sì mú òun náà nítorí òun ni ó ń ṣẹ́ oyún fún ọmọ náà. Ìròyìn náà ní afurasí yìí ló ń gbé papọ̀ pẹ̀lú alágbàtọ́ ọmọdé yìí tí ọmọ náà sì sọ fún alágbàtọ́ rẹ̀ láìmọye ìgbà pé ọkùnrin yìí ń fipá ní àjọṣepọ̀ pẹ̀lú òun ṣùgbọ́n tí kò ṣe nǹkan kan sí. Àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọdé, The Advocate for Children and Vulnerable Persons Network, ni wọ́n fi ọ̀rọ̀ náà tó àgọ́ ọlọ́pàá Ìfàkọ̀ létí tí wọ́n fi rí wọn mú. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípìnlẹ̀ náà, Benjamin Hundeyi, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní àwọn ti mú àwọn afurasí náà. Ó wá ní ìwádìí tí ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà àti pé wọ́n yóò mójú wọn bá ilé ẹjọ́ ní kété tí ìwádìí wọn bá parí. Onílé ìgbafẹ́ kan ní ìpínlẹ̀ Imo ti wà ní agodo àwọn ọlọ́pàá nítorí wọ́n fìyà jẹ nìkan títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Ikọ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo ti mú ọkùnrin kan ẹni ọdún 38 tí ó ní ilé ìgbafẹ́ kan ní Ibi Obasi tí ó wà níjọba ìbílẹ̀ Owó ní ìpínlẹ̀ náà fún ẹ̀sùn pé wọ́n fìyà jẹ ọkùnrin kan Ebuka Udemba ẹni ọdún 25 títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Ọ̀rọ̀ tó jáde láti ẹnu agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Henry Okoye ní ọjọ́ Àìkú Sunday ní ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ Àbámẹ́ta Sátidé. Okoye ní afurasí náà ni àwọn ti mú tí wọ́n sì ti taari rẹ̀ sí àkàtà àjọ CID.
wọ́n ní Ebuka ni wọ́n fìyà jẹ títí tí wọ́n sì tì í mọ́ ilé ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ títí tí ó fi gbẹ́mìí mì nítorí ẹ̀sùn olè jíjà tí wọ́n fi kàn án pé ó jẹ́ ẹ̀rọ ìléwọ́ oníbàárà wọn kan. Kọmíṣánná fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà CP Aboki Danjuma ti ní kí agbákejì òun tó wà ní ẹ̀ka sí ayédè gbé ìwádìí tó lóòrìn kalẹ̀ láti lè mọ àwọn ohun tó rọ̀ mọ́ ikú olóògbé ọ̀hún kí àwọn afurasí tí wọ́n mú sì lè fi mọ́ kàtà òfin. Àwọn ènìyàn 22 lórí kó yọ níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní Másọ̀sẹ̀ Èkó sí Ìbàdàn. Kò dín ní ènìyàn 22 tí orí kó yọ lọ́wọ́ ikú òjijì níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní iwájú fásitì Top Mountain Kára Ìbàfọ̀ ní Másọ̀sẹ̀ Èkó sí Ìbàdàn ní ìpínlẹ̀ Ògùn. Agbẹnusọ fún ẹ̀ṣọ́ ojú pópó ní ìpínlẹ̀ náà Florence Bope tó fìdí ìjàmbá náà múlẹ̀ ní ìjàmbá náà ni wọ́n ti rí ọkùnrin 17 àti obìnrin 5 níbi tí ọkọ̀ méjì Toyota Highlander tí nọ́mbà rẹ̀ jẹ́ KSF 461DM àti ọkọ̀ bọ́ọ̀sì akérò eléníyàn 18 tí nọ́mbà rẹ̀ jẹ́ AAA 859XM ti kọlu ara wọn. Agbẹnusọ fún àjọ FRSC náà wá ní gbogbo àwọn tó farapa ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn AZ Zone Care ní Màgbòrò ní ìpínlẹ̀ náà. Bákan náà ni ó pẹ̀ wá rọ àwọn awakọ̀ láti máa tẹ̀ jẹ́jẹ́ ní ojú pópó ní gbogbo ìgbà. Àwọn ọlọ́pàá ti mú àwọn afurasí adigunjalè 11 ní ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ti fi léde pé ọwọ́ àwọn ti tẹ àwọn afurasí adigunjalè 11 tí wọ́n lọ́wọ́ nínú ìdigunjalè káàkiri ní ìpínlẹ̀ náà, nínú èyí tí Òmù Ìjẹ̀bú ní Ìjẹ̀bú Òde, Ṣàgámù, Ṣàngó Ọ̀tà àti Ìléṣè Ìjẹ̀bú wà lára wọn, níbi tí wọ́n ti ṣe ìkọlù ní ọjọ́ Àbámẹ́ta nígbà tí wọ́n fìdí mímú wọn múlẹ̀ ní ọjọ́ Àìkú. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lá Òdòtọ́lá ní àwọn afurasí náà Babangida Umar, Mubarak Abdullahi, Rahman Idris, Adéyẹyè Bọ́lá àti Ibrahim Oseni ni wọ́n mú ní Òmù Ìjẹ̀bú ní ọjọ́ Àbámẹ́ta. Àwọn ìyókù Orítúnmiṣe Ibrahim àti Daniel Samuel ni wọ́n mú ní Ìléṣè Ìjẹ̀bú tí wọ́n sì mú Muhammed Kọ́lá, Ọ̀pẹ́yẹmí Àlàní àti Saheed Kìlání ní agbègbè Láfẹnwá ní ìlú Abẹ́òkúta. Òdòtọ́lá wá ní ìwádìí tẹ̀ ń lọ lọ́wọ́ báyìí. Ní ìpínlẹ̀ Rivers, àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn gbẹ̀mí fìjìláńtì kan ní agbègbè Dìbòwú ní ìlú Port Harcourt ní ìpínlẹ̀ Rivers tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà ní àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn agbébọn ti gbẹ̀mí ọkùnrin fìjìláńtì kan ní Obidanso Waterfront ní Mile 1 ní agbègbè ọ̀hún. Ìròyìn kan tó jáde ní àwọn afurasí ẹgbẹ́ yìí ló fara ṣekú de àwọn ẹgbẹ́ mìíràn látàrí aáwọ̀ tó wà láàrin wọn, ṣùgbọ́n nígbà tí àwọn ẹgbẹ́ yìí rí àwọn ikọ̀ aláàbò ni wọ́n ṣínà ìbọn bolẹ̀ tí ìbọn sì lọ bá ọ̀kan lára àwọn ikọ̀ fìjìláńtì tí ó ń jẹ́ orúkọ tí ó sì ti bẹ̀ pàdánù ẹ̀mí rẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Grace Iringe Kókó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní àwọn tí ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún. Kò ní jù báyìí lọ fún ìròyìn káyé gbọ́ fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Olúwa Fúnmiláyọ̀ Adéṣẹ́wọ̀ káfíńrẹ́. Káyé gbọ́ ní ìròyìn. Ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́.